Mo dúpẹ́ lọ́wọ́ Adẹ́dàá, mo ṣèbà lọ́wọ́ Aṣẹ̀dá, ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní yiniyini kẹ́ni ó ṣèmí? Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́ òkun. Ẹ̀yin ni abàtẹ́rọ̀gọ̀dì tẹ́ ẹ dọ́kọ tèmi dúró dọlọ́sìnsìn. Torí pé ẹ wà níbẹ̀ hàn lèmi náà ṣe wà ní àhín. Mo dúpẹ́ púpọ̀ torí pé ètò tí mo ṣe níjẹ̀jọ́ ẹ fọ́n káàkiri àgbáyé. Àwọn èèyàn ṣì ń pè mí láti jẹjọ́ títí di àsìkò tá à ń ṣètò yìí. Mo mọ̀ lóore o. Eléyìí ń fi mí lọ́kàn balẹ̀ wípé ẹ̀yin èèyàn ń gbọ́ ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè lórí ẹ̀rọ ayélujára Facebook yìí. Ẹ ṣé, mo mọ̀ lóore. Bẹ́ẹ̀ bá tún ṣe ń gbọ́ mi lónìí, ẹ fọ́n kó kárí ilé, kó kárí oko, kí àwọn èèyàn máa jẹ mùdùnmúdùn èdè Yorùbá, ìṣe Yorùbá àti àṣà Yorùbá kò ní parẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Àwa ò tiẹ̀ ní gbà, èrò wa ò ní gbà, àtàwọn akẹgbẹ́ wa tá a jọ ń fọn rere ìgbélárugẹ èdè Yorùbá àtàwọn tí tó ń bọ̀ lẹ́yìn wa lágbára lọ́wọ́ Elédùmarè. Èdè Yorùbá ò ní parun. Mo sọ fún yín, bá a ti ń ṣe é lẹ́ ń wò mí yìí, live and direct ni. Ẹ wí falára, ẹ sọ fájèrò, ẹ bá ń wí fún ọwọ́ àràǹgún àga, ẹ fọ́n káàkiri. Ẹni olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè, mo tó ti dé o. Bẹ́ẹ̀ ṣe ń wò mí ní Facebook yìí, òun náà lẹ́ẹ̀ máa rí mi wò ní YouTube @Kọ́lá Ládòkè. Lẹ́ẹ̀tì máa rí mi wò ní YouTube. Ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ wọ́n. Ẹ jẹ́ ó kárí ilé kó kárí oko. TikTok náà wà ń bẹ̀ @Akọ́láwọlé ní TikTok. Ẹ má gbàgbé, bẹ́ẹ̀ bá fẹ́ pè mí bóyá fún ìmọ̀ràn tàbí nǹkan kan lẹ fẹ́ bá mi sọ, +1 202 380 8501 +1 202 380 8501. Òun náà láàfijọ́ bára wa sọ̀rọ̀. Àkàgbádùn lítírésọ̀ Yorùbá, òun la pètò yìí. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba tí jẹjọ́ lágbára ó lékenkà. Fáǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́, ẹ mọ̀ pé abala méjì ló pín sí. Abala àkọ́kọ́, à ń gbára wa nímọ̀ràn lórí bá a ṣe rìn nínú ayé tá a fi jì sọ́fìn. Abala ìkejì, òun ni a ti ń ka àkàgbádùn lítírésọ̀ tá à ń wí yìí. Ìwé ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ òun lẹ̀ ń wò lọ́wọ́ mi yìí. Eléyìí tí olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ nígbà ayé wọn. Iṣẹ́ tó ń fọ̀ lẹ́yìn ikú, òun náà ni ìwé náà. Kí la fi gbára wa nímọ̀ràn ní pápápá tẹ̀yẹ sọ̀kà ká mọ̀ gbára wa lákòókò. Ìdáríjìn. Ìdáríjìn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọn ò lẹ́mìí ìdáríjìn tí wọ́n wà nínú ayé. Bí èèyàn bá ṣẹ̀ wọ́n lẹ́ṣẹ̀ kékeré, wọn á ní láyé èmi ò ní dáríjìn o. Láyéláyé n ò ní dáríjìn. Ó dọ̀run ká tó parí ìjà wa. Ọlọ́run ni ó bá wa parí ẹ̀. Ẹlẹ́rẹ̀gbẹ́, amòmìtayín, tá ló sọ fún ọpọlọ́run ráyè ìrọ̀bọ̀ rebe yóò bẹ́ẹ̀ nìkan parí ìjà? Kí ló dé tá a lè lẹ́mìí ìdáríjìn? Ahọ́n àti eyín wọn ń ṣẹra wọn, wọ́n ń dáríjìnra wọn. Bí wọ́n bá rọ́bẹ̀ dídùn, kí ló dé táwọn ẹlẹ́ran ara tá à ní lè dáríjìnra wa? Ọ̀pọ̀lọpọ̀ ti torí àìlẹ́mìí ìdáríjìn ó sọra rẹ̀ dìbò ẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ torí àìlẹ́mìí ìdáríjìn ó sọra rẹ̀ dákúrẹ̀tẹ̀. Bóyá lo mọ̀ wípé ẹni tó ṣẹ̀ ọ́ lónìí tí wọ́n lò ní dáríjìn, bóyá ń lọ lọ́hùn kó kọ́kọ́rọ́ àṣeyọrí rẹ lé lọ́wọ́ tí wọ́n ní láyé ìwọ ò ní dáríjìn. Òun mìíràn tí àdúrà Olúwa eléyìí tá a máa ń kà nínú ẹ̀sìn tèmi gbàgbọ́ tí mò ń sìn. Ó ní bàbá wa tí ń bẹ ní ọ̀run, fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá. Níwọ̀n bá àgbà tó wá mọ̀ báwọn, kí wọ́n ní èèyàn ṣẹ̀ ọ́ tí wọ́n ní láyé ìwọ ò ní dáríjì onítọ̀hún. Ẹ jẹ́ àtúnù. Ẹ má jẹ́ kí a máa wakọ̀ ayé ara wa sẹ́yìn. Ẹ jẹ́ ká lẹ́mìí ìdáríjìn nínú gbogbo ohun tá a bá ń ṣe láyé. Bí èèyàn bá ṣẹ̀ wá, ẹ jẹ́ àforíjì. Àbí mélòó mélòó lọ́lọ́run ọba tá à ń ṣẹ̀ tó sì ń dáríjìn wá lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣé wọ́n ló máa ń ṣe tó bẹ́ẹ̀? Ṣé wọ́n ló máa ń rìn tó bẹ́ẹ̀? Ṣé wò ó ṣe Ọlọ́run? Ṣé ó yẹ k'Ọlọ́run mo ti lù ọ́ pa? Ṣó yẹ kó o sì tún máa wà láyé
bọ́lọ́run bá fi lé pòun ò ní dáríjì ọ́ ẹ jẹ́ á lẹ́mìí ìdáríjì o nínú bí ti wù kó rí lábẹ́ àkóso bí ìbá àti wùlẹ̀ kó jẹ́ ẹ jẹ́ á lẹ́mìí ìdáríjì ẹ jẹ́ á máa dáríjìra wa bá a bá ṣera wa lónìí á dáríjìra wa á tún tẹ̀síwájú nínú ìrìn àjò ayé wa ó tán lẹ́nu ó kùnkùn ẹ jẹ́ á lẹ́mìí ìdáríjì o ká lè rọ́nà lọ bọ́ ọ bá lò ní dáríjì ẹni tó ṣẹ̀ ọ́ bó o ní wọ́n ṣe fẹ́ rọ́nà lọ bó o lónítọ̀hún ṣe fẹ́ rọ́nà lọ ẹ jẹ́ á lẹ́mìí ìdáríjì ká máa dáríjìra wa o ẹ ṣeun ẹ jẹ́ á bọ́ sí abala kejì àkàgbádùn lítírésọ̀ Yorùbá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tí mo ti dánu dúró níjẹjọ ibẹ̀ ní ti tẹ̀síwájú ṣùgbọ́n fáǹfààní àwọn tí ò gbọ́ mi níjẹjọ ẹ jẹ́ rán wa létí ń ta àkà níjẹjọ káwá jó gbogbo ẹ̀ papọ̀ kájọ mọ́ra wọn. mo ń sọ fún yín nípa abàmì ọmọ Àjàntálá Ìrágbèje ló ń sọ ìtàn yìí fún àwọn ògbójú ọdẹ méje nílé olójúlé méje o tẹ́ ẹ̀ bá gbàgbé ibi tá a ti ń bọ̀ ibi tí mo kà dé níjẹjọ níbi tí Àjàntálá tó ti ṣe àwọn ẹranko mẹ́ta kan bí ọṣẹ ti sojú nígbà tó lóun fẹ́ mọ bá wọn gbé tí wọ́n sì gbá tayọ̀ àwọn ẹranko náà ní ewúrẹ́ ẹkùn àti erin tí wọ́n gba Àjàntálá bí ọmọ ọ̀dọ̀ tájàntálá tó sì ṣe wọ́n sì bá lásìbolo ó fẹ́ fi lílù bà tiwọn jẹ́ ibẹ̀ láti dánu dúró níjẹjọ ẹ jẹ́ ń padà sẹ́yìn díẹ̀ káwá jó gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ẹ jẹ́ á tẹ̀síwájú. lẹ́yìn tí wọ́n ń lọ tán ó bẹ̀rẹ̀ sí tú ẹrù bí ó sì ti fi eyín já ewé tí Àjàntálá fi ara rẹ̀ sí fẹ́rẹ́ ní Àjàntálá fò mọ́ ó lù ú ó fẹ́rẹ̀ pa ó gbé wọ́n lẹ̀ púpọ̀ ewúrẹ́ kò ní gbàgbé ọjọ́ náà láyé níkẹyìn ó fi ewúrẹ́ sílẹ̀ ó sọ fún un kí ó dí òun padà sí inú ewé náà kí ó sì ṣe ẹnu rẹ̀ rẹ́jẹ́ bí ó bá dé iwájú àwọn tí ó kù kí ó gbé ẹrù náà fún wọn kí ó sì ṣẹnu rẹ̀ ní déédéé síbí. ewúrẹ́ gbé ẹrù náà fún ìkookò bóyá èso ajẹ́ṣe kí ó tú wò ibi tá a ti dánu dúró níjẹjọ nù ẹ jẹ́ á tẹ̀síwájú láti bẹ̀. ewúrẹ́ gbé ẹrù fún ó tẹsẹ̀ mọ́rìn ó ń lọ láìpẹ́ ó bá àwọn èrò iwájú wọn jọ ń lọ nígbà tí ó rìn díẹ̀ ó wí pé kí ìkookò wá gba ẹrù náà nítorí pé ó rẹ̀ òun ìkookò sì gbà á ẹrù kan náà tí ewúrẹ́ kọ́rò túbọ̀ kó sínú ìkookò ó tún fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ìké lílù tí Àjàntálá sì lù ú ní ti èyí pọ̀ púpọ̀ kò sì sí ẹni tí ó lè gbà sílẹ̀ bẹ́ẹ̀ ni ó lu ìkookò kò sí ẹni tó lu ìkookò rí bẹ́ẹ̀ ó fẹ́ ké ṣùgbọ́n Àjàntálá fún un lọ́rùn Àjàntálá kò kúkú jù kónkóló lọ ìkookò bẹ̀ẹ́ títí ṣùgbọ́n kò gbọ́ àfi ìgbà tí ó lù ú tí ó tẹ́ lọ́rùn ló tó fi sílẹ̀ nígbà tí ó fi ìkookò sílẹ̀ tán ó wí fún un kí ó yára dí òun kí ó gbé òun sínú ẹrù bí ó bá dé ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ kí ó gbé òun fún ọ̀kan nínú wọn àti pé bí ìkookò kò bá ṣe ojú rẹ̀ gírí tí òun bá gbámú àlùbàjẹ́ ni òun ó tún lù ú wéré ìkookò tinú ojú rẹ̀ nù ẹni tí ó gun ọ̀pẹ tí ó dorí kodò ohun tí ojú ń wá ni ojú ń rí báyìí ni ọmọ ńlá yìí ṣe lu gbogbo wọn tán erin ni ó lù kẹ́yìn bí ó sì ti kì í mọ́lẹ̀ ni erin fi ire sí Àjàntálá náà tẹ̀lé láìpẹ́ wọ́n bá àwọn èrò iwájú àti erin àti àwọn yòókù wọ́n sì gbọ́n eré bí ẹni gbọ́n òwú ọ̀ràn dìbò lọ kó yà fún mi olúkúlùkù bẹ̀rẹ̀ sí mú igbe ewúrẹ́ ń ké mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ ìkookò bú ohùn ẹkùn rìn lẹ̀ dòdò kìnìún ń kù bí òjò erin sì ń fọn ní ìkẹyìn
Àjàntálá gba ọ̀nà mìíràn lọ láti lọ pàdé wọn níwájú. Lóòótọ́ ó dé iwájú sí wọn, ó wo igi ńlá kan báyìí níwájú. Bẹ́ẹ̀ ni ó gun orí igi náà lọ, ó gùn ó sá pamọ́ síbẹ̀. Ó ní bóyá bí wọ́n bá dé abẹ́ igi náà, wọn yóò fẹ́ láti sinmi. Láìpẹ́ náà ni wọ́n dà rẹ́rẹ́ dé. Nígbà tí wọ́n sì dé abẹ́ igi yìí lóòótọ́, wọ́n ní ó ti rẹ àwọn o, ó yẹ kí àwọn sinmi ní abẹ́ igi yìí. Wọ́n sì dúró láti sinmi díẹ̀. Bí Àjàntálá ti ń gbúròó wọn, bẹ́ẹ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n bẹ̀rẹ̀ sí ní búra wọn. Ibi tí wọ́n ti ń sinmi báyìí, wọ́n bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ. Wọ́n ń bú Àjàntálá. Wọ́n ní kò kúkú ju nǹkan kékeré náà lọ. Bó o lù kì í dùn, bó o bú kì í bìkítà. Èèmọ̀ akọni yìí bí o, àfi bí orí wa gbà wá lọ́wọ́ ogun adínimọ́lé yìí. Nígbà tí wọ́n tún bẹ̀rẹ̀ sí bú ewúrẹ́, wọ́n ní òun ló jẹ́ kí àwọn gba Àjàntálá sílé. Ewúrẹ́ ní kì í máa ṣèmi o. Erin bá pa á lẹ́nu mọ́ pé kí ó dákẹ́ níbẹ̀ bí kò bá fẹ́ kí òun tẹ̀ pa. Kìnìún ní nínú èyí tí ebi ń pa ni yìí. Ewúrẹ́ bá dìde.